kọjọ. ẹ kú ilé báyìí là kára lé ẹ rí wá ní ti rọnà àrùnpàǹtògún lóògùn ọ̀fẹ́ báyìí là kí jagunjagun. kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́ mo kí yín tológun níbi gbogbo tí ọwọ́jà afẹ́fẹ́ ìkànnì níbi tó sọ. ó ti ṣẹ̀ lórí àwọn bàbá ńlá wa. ẹ bá mi yóò kó àná kí n gbọ́ná. àná mi yá dámọ̀ lọ́jọ́ tó pẹ́. pẹ̀lú náà. mo kí yín lórúkọ Ọlọ́run ọba mi ọba bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó ti ń bẹ ọba wàwàwà tó ti wọ́ lókìkí sẹ̀ǹbáyé ọba tí bá ní sọ̀rọ̀ tí kì í dání apá ńlá tó sọlé ayé ro bá a bá ti ríra ẹni tó tójọ́ mẹ́ta ẹ mọ̀ kú àtìmọ́ ló yẹ ń kí yín. ẹ̀yin tó ń ṣe ìgbéyàwó lè ní o. ẹ̀yin tó ń ṣe ìgbéyàwó lè ní o. ọlọ́jà díẹ̀ náà ni ẹ̀yin náà mọ̀ pé àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ ni ọ̀nà ló jìn o adúpẹ́ pé òkun tá a tún dọ́ra wa láyọ̀ àtàlàáfíà kò ṣe wo kùbà lè dà náà ni. ọlọ́run máa fi àjẹ́ o. ìwọ náà ló kú ni. iṣẹ́ ìlú náà la bá lọ. ló kú ni màmá fàyà. ẹ tún kún àmójúbà mi lórí ètò lónìí ìrìn àjò ìfẹ́ lètò pẹ̀lú ọmọ yín olólùfẹ́. alókè kó má mi ìhùyà ìyẹ̀dá mi. àbáyọ̀mí lèmi jẹ́ Ògúnlọ́wọ̀ ní bàbá tó bí mi lọ́mọ ọba àdèbò yín náà ni ọmọ tí òrò gbọdẹ tó jẹ́ pọ́lọ́ ọba mẹ́tìmẹ́rin ló ń sọ mi ni mo fi ń sọ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi. ìyàwó náà súnmọ́ bí ògbọ́rọ̀ mi o. òun láti mú wa tutù délé ọkọ. ẹ̀yin náà rí bó ṣe ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń wọnú síndódó ara yín ìkànnì Cream Radio and Television náà ni. lọ́jọ́ àìrí jẹ́ òkú faramọ́. lọ́jọ́ ọdún. olókìtì bí ọ̀bọ òsínú gbó kọ́ tó tẹyọ kan ọ̀bọ ti ta bí 1 million. àmàlẹ́ olóyìn o. ìtàkùn tí ó tàbí ànàmọ́ títa ní ọ̀tàkùn lè dùn tó wọ Ọlọ́run bá mi dùn mẹ́rin lódì rẹ̀ bàbá púpọ̀ tiwa tó lóde. dákun máa wo màmá ọ̀pọ̀ lójú o. àwọn èrò ti pọ̀ bàbí lójú òpó kan ní ìbánidọ́rẹ̀ẹ́ adúpẹ́ Oníbàdé Lawrence good afternoon my brother. ìró sunsun wọn ti ní kí ìyá gan. ẹ máa bá mi share rẹ̀ lógúnlógún ẹ máa bá mi share rẹ̀ lọ́gànlọ́gàn Ọládélé Edward Ọládélé Deborah Ọmọlára onimis dòdòdò àrígbéjò. ohun tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ ni tájọ máa gbé yẹ̀wò lónìí. àtẹwọ̀ gbàjọ tọkọ ìyàwó dìde lẹ́kẹ̀ fún ojú rẹ̀ pẹ́tẹ́. ẹ̀yin náà mọ̀ pé lábala báyìí la pìyàmọ̀ ètò abala àkọ́kọ́ lórí ètò fún tòní òun náà ni abala tá a bá dákẹ́ tààrà èèyàn bá yẹn. ìyàwó ẹ̀tẹ̀wọ̀ gbàjọ. ṣébí Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá ń dún náà kì í fi sábẹ́ aṣọ. àtijọ́ bá wà lẹ́sẹ̀ yìí ìdí jẹ́jẹ́jẹ́ àkànjọ. ìrìn àjò ìfẹ́ náà lè tó ìkànnì Cream Radio and TV náà lè ti ń dọ̀. ìyàwó ẹ̀tẹ̀wọ̀ gbàjọ. ẹ máa bá mi share rẹ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n Olúwa tó mi lẹ́yìn àwọn náà ti darapọ̀ mọ́ wa. hallelujah David lórúkọ lórí òpó ìhòòhò adúpẹ́ pé òkun. Àbáyọ̀mí Ògúnlọ́wọ̀ ní kẹ́ ẹ wá rí tẹ́ bá ti wá rí ẹ máa tẹ́ bá ti ń like ẹ máa share rẹ̀ ẹ máa share rẹ̀. ojú ni mímí kì í ṣàìmọ̀ fólóko àfihàn òṣẹ̀ṣẹ̀ ní the introduction báfin bá ti dọ́jà òòṣà ti dé. bí Yorùbá bá bọ̀ tán bá ní ọwọ́ tó bá dún ẹni kì í sábẹ́ aṣọ. kábíyèsí rẹ̀ Ọlọ́run bá mi Olódùmarè ọ̀pọ̀lọpọ̀ wọn ti pa nǹkan mọ́ra wọ́n sì ti gbẹ̀mí wọn. kí ni tẹ̀yin là kọjá nínú àjò ìfẹ́ yín tẹ̀yin wá dé mọ́ra tó wá di pé ó ti di bárakú ẹ wá mí àmì kan ẹ wá mí ẹ̀mí bẹ́ẹ̀ ṣe ń rù bẹ́ẹ̀ lẹ́ ń bẹ kì í ṣe pé ẹ̀ jẹun o ṣùgbọ́n ẹ̀ ń jẹun kò bọ́ síbi tó yẹ kó bọ́ sí. kí ni tẹ́ ń là kọjá nínú ìrìn àjò ìfẹ́ yín kí ni tó dàbẹ́ ni wípé ó ti sodo ìrìn àjò ti fẹ́ yín ó ti dàbẹ́ ni kó ti fẹ́ forí sánpọ́n bó ní ìrìn àjò gan ṣe fi ìfẹ́ ṣe é bẹ̀rẹ̀ bó ní ṣe é fẹ̀rẹ̀ bó ní ṣe é bẹ̀rẹ̀ bó ní ṣe é wáyé gbogbo tájọ pẹ̀kẹ́lù tí a jọ dá sí lónìí nù.
ti pọ̀ lójú òpó Fọlá Ilésanmí ó tójọ́ mẹ́ta. oríire ni ó tọkọtaya ẹ máa jó ẹ kú oríire tọkọtaya ẹ máa jó. Kábíyèsí Olódùmarè Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ o adúpẹ́ pé òkun ẹ̀yin náà ti mọ̀ wípé ibi tí bá dèbò bá ti tẹ̀dó sí ọ̀rọ̀ mi dàbí ibi tí a bá fi oyin sí ni gbogbo ìrà pátápátá wọ́n pé bẹ́ẹ̀ pèlèmọ̀ náà ni torí ẹ ti mọ̀ pé ẹ gbọ́dọ̀ mọ́ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ abínibí yàtọ̀ sí ability. ẹ wo kó tó di wípé wọn padùdà báyìí làárọ̀ kọ́ padùdà báyìí làárà dá kó tó di pé wọn padùdà tí wọn tún gboko bòmíì lọ tó lórin mi ò tún gbàbẹ̀ wọlé Dr. Wasiu Ayinde K1 the ultimate bàbá ni wọn tún dàbẹ̀ ni pé wọn gbé wọlé lápá abẹ bàbá ti torin sẹ́tán ṣùgbọ́n kí ni tí mo fẹ́ fàyọ kó tó di pé wọn fi ṣọ̀ṣọ̀gùn ní abala béèyàn bá dákẹ́ tàrí èèyàn bá ẹ̀yin náà ti mọ̀ pé abala mẹ́ta lè tó yí pín sí abala àkọ́kọ́ ni pé abala tí èèyàn bá dákẹ́ tàrí èèyàn bá yẹn dákẹ́ abala kejì ni abala ìrìn àjò ìfẹ́ gangan ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ láàrin olólùfẹ́ méjì tó fi jẹ́ pé ilé wọn bóyá ń rú gbùdùgbùdù bóyá yìí ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ torí pé ọjà òkùnkùn ni ìfẹ́ ọjà òkùnkùn kò ní ìfẹ́ mọ́ ń bọ̀. abala ẹlẹ́ẹ̀kẹta tó parí rẹ̀ ní abala ọ̀nà àbáyọ. ètò báyìí tábàdó tó máa tiẹ̀ lórí èbè náà ni mo tó. kọ́kọ́ náà tẹ́wọ́ bẹ́ẹ̀ yẹ. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kàn sí mi lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tẹ́ ní àbádèbó sí òsì ẹ ti ń retí mi ní Cream Radio ẹ wọ ẹ má bínú ọ̀nà lọ́pọ̀ kọ́lọ́ba mi Èdùmàrè kó ṣàánú wa mo wá ń ṣe ládùn àbáṣe ń súnmọ́ ọdún tí ọdún súnmọ́ wa ọdún ayọ̀ láṣẹ o kérésìmesì tá à ń wò lọ́ọ̀kan yìí lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ọdún ayọ̀ ní gbogbo owó sí o ẹ̀ sáà máa gbàgbé ẹ̀fẹ̀ ẹran ọdún mi ránṣẹ́. ẹsẹ̀ yìí adédi méjì ń bẹ̀ ní. màálù ni mo fẹ́ pa torí gbogbo Ìbàdàn ni màá yìn fáìtì pátápátá. gbogbo àwọn tá a bá fẹ́ rìnrìn àjò pátápátá ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin ajíwarin ẹjíwa mọ́tò lójú òpópónà ẹ dákun ẹ fẹ̀sọ̀ sí o ẹ fẹ̀sọ̀ rìn torí pé ẹni tó bá wa mọ́tò tó bá délé òní dẹ́rẹ́bà tó gù. bẹ́ẹ̀ sì ni arìnrìn àjò tó bá rìnrìn àjò tó bá mórí délé òní wọn ò kì í pé ẹ mà káàbọ̀ ẹ kú rìn àjò. eléyìí kó máa jẹ́ àṣàmọ̀ àti òwe fún gbogbo arìnrìn àjò àti awakọ̀ pátápátá. kò sí kékeré ìrìn àjò bẹ́yàn wà lórí ọ̀kadà ó rìnrìn àjò ni kódà bẹ́yàn wà nù kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta márúwá ó rìnrìn àjò bẹ́yàn sì wà nínú ọkọ̀ mìkìrà tí ń lọ sí géètì sí ìwòròdú ìrìn àjò náà ló rìn ọmọ wa ń ṣe ládùúà lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ọdún ayọ̀ ní gbogbo owó ṣe o àní parẹ́ sójú ọ̀nà. kérésìmesì kù ọdún ó kù ọjọ́ mẹ́wàá péré òun náà ló kù tí a fi máa kíra wa pé happy Christmas happy Christmas. mọ́kànlá abẹ́ náà ni wọ́n lè ṣàyè mọ́ fẹnu bà á torí pé gbogbo tó bá ti ń lọ nígboro pátápátá ó yẹ ká máa ṣíra wa létí ká máa jẹ́ àmọ́ bó ṣe ń lọ ká sì máa jẹ́ àmọ́ bó ṣe ń rí torí pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn tí ń wa mọ́tò wọn fẹ́ máa kánjú pé mo gbọ́dọ̀ lo oko mẹ́wàá mo gbọ́dọ̀ ṣetán torí pé kí òkèlè mi ó bá lè pọ́n ẹ rántí pé ẹni ọba wà láyé ní sọdún. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sọdún nílùú kan tàbí ìlú kejì ẹ tètè gbéra ẹ má fà lẹ́rìn ẹ má fòrò rìn wọn ò ní jí wa gbé o wọn ò sì ní gbé wa lọ. èmi ò tọkọtaya ẹ máa jó ẹ kú oríire tọkọtaya. K1 the ultimate ṣé bàbá ti ṣe tán bẹ́ẹ̀ ẹ̀dá ń gbà sí mi lára mo fẹ́ kán lọ abala ìrìn àjò ìfẹ́ gangan kí là ń pè ní ìfẹ́ ìrìn àjò ìfẹ́ bóò ló ṣe bẹ̀rẹ̀ kí ni ìpìlẹ̀ ìrìn àjò ìfẹ́ láàrin àwọn wo ni ìrìn àjò ìfẹ́ ti máa bẹ̀rẹ̀ ṣé Ọlọ́run gangan fúnra rẹ̀ ló pa láṣẹ ìfẹ́ tó fi rí bẹ́ẹ̀. tá a bá ń sọ nípa ìrìn àjò ìfẹ́ ohun tó lágbára tó kẹnu náà ẹ rí i pé mo sọ ìrìn àjò ìfẹ́ ohun tó ṣókùnkùn ni ọjà òkùnkùn torí pé láàrin ọkọ àti aya láàrin ọkùnrin àti obìnrin ni wọ́n ti ń bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn pa mí bí ọtí.
ń sọ̀rọ̀ nípa ìfẹ́ láàrin akọ àti abo náà ni ó bẹ̀rẹ̀ láti bóyá nígbà tá a wà ní iléèwé girama láti ríra wa ọlọ́run ló ti mọ̀ọ́mọ̀ pa láṣẹ àṣẹ ni torí pé ọkùnrin ní kọ́kọ́ dẹnu kọ obìnrin. bàbá wa kò ń bẹ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ abọ́ sí iléèwé bóyá a fẹ́ tẹ̀ wájú ni o tá a bá jáde iléèwé girama a bọ̀ sí iléèwé gíga bóyá ti gbogbo nìṣe ni lóríṣiríṣi náà ni bọ́sẹ̀ jẹ́ ti yunifásitì náà ni. ọ̀pọ̀ bá olólùfẹ́ tí wọ́n pàdé níléèwé gíga ọ̀pọ̀ bá pàdé ní yunifásitì ọ̀pọ̀ sì bá pàdé níbi tí wọ́n ti lọ ṣe àgùnbánirọ̀ bí irú ti bọ̀dá mi ti wò mí lẹ́nu. wọ́n gbé súnmọ́ra I love you you love me I love you I love you so much. ibi tí ìfẹ́ ti bẹ̀rẹ̀ náà rèé láàrin akọ àti abo ni ṣùgbọ́n ẹ má wàá jẹ́ àgbàgbé pé ọjà òkùnkùn ni torí pé nínú ilé tí wọ́n ti bí ọkọ nínú ilé tán ti bí ìyàwó kìí ṣe inú kan náà ni wọ́n ti bíra wọn ìwà wọn ò sì papọ̀ ìṣe wọn ò sì papọ̀. ṣùgbọ́n kété tí wọ́n bá ti ríra wọn tí wọ́n bá ti fìfẹ́ lọ́ra wọn tí wọ́n bá ti fúnra wọn ní tí wọ́n bá ti fúnra wọn ní oúnjẹ ìfẹ́ jẹ kábíyèsí tí ọfà ìfẹ́ bá ti wọnú àgọ́ ara tán á dàbí ìgbà tí èèyàn bá ta ọfà sí ẹranko tó wọlé sí ẹranko lára ẹ mọ bí ó sì máa rí èèyàn máa jà poro ni. mo ń yànnà náà mo ń ṣàlàyé ẹ̀ kí n tó mú ṣẹlẹ̀ tòní wá ìrírí mi nípa ìfẹ́ láàrin olólùfẹ́ méjì láàrin bí ọ̀sẹ̀ bíi méjì mo rí ẹ wò. ọ̀pọ̀ ìrìn àjò míì ọdún méjì ọdún kan ni wọ́n fi jọ rìnrìn àjò ìfẹ́ wọn sì túká kí ni tó máa ń fà á. pa mí bí ọtí. ní agbára ọlọ́run ọba mi Èdùmàrè bó bá ṣe é ṣe fún mi màá gbé àlejò kan wá lórí ètò tó lè sọ nípa ìfẹ́. kọ́pásán tó wà níwájú mi kò lè sọ kankan nípa ìfẹ́ àwọn eléyìí ẹni tí wọ́n kàn fi búrẹ́dì kò lómi ọbẹ̀ wọn kọ́ máa wá káàkiri. ibi ìṣúra ẹni wá o. àní ìfẹ́ tá à ń sọ ìfẹ́ tó lágbára púpọ̀ ni. ọ̀pọ̀ ìdílé ló ń túká ọ̀pọ̀ ilé ló ń bàjẹ́ ọ̀pọ̀ ilé ló ń túká ìgbéyàwó ọdún méjì ìgbéyàwó ọdún mẹ́ta wọ́n sì wọra wọn lọ sí kóòtù wọ́n sì lọ jáwèé fúnra wọn pé a ní ìṣe mọ́ máa bá tiẹ̀ lọ. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn tó ń pa mí bí ọtí. àbúrò mi Fọlá Ilésanmí I love you so much. The days when I met you stole my heart away. Onefade Lawrence, my dear brother, God bless you. Right on. Mama told me love is blind, but I see love in your eyes. You're my baby, my darling. Ẹ máa bá mi share, ẹ máa bá mi pín lógúnlógún, ẹ máa bá mi pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kí kálukú rí tiẹ̀ mú. Ìrìn àjò ìfẹ́ òun ni tá à ń gbé yẹ̀ wò. Tá a bá ń sọ nípa ìrìn àjò ìfẹ́, ẹ jẹ́ kí n ṣe báyìí, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Láàrin olólùfẹ́ méjì láàrin ọkọ àti ìyàwó. Ìṣẹ̀lẹ̀ tòní tí mo fẹ́ mú wá ó lágbára púpọ̀. Ìṣẹ̀lẹ̀ tòní tí mo fẹ́ mú wá tí gbogbo ọjọ́ pẹ̀kẹ́lù. Ṣé rí ìfẹ́ tá à ń wò ó kò mọ̀ pé lágbájá kàwé ó kàwé jù mí lọ. mú mi lọ́kàn pa mí bí ọtí. ibi ìṣúra ẹni wá o. Ó ní iye ọjọ́ orí tí obìnrin lè lò tóbìnrin lè lò nínú ilé bàbá rẹ̀ tí àwọn ayé ò ní fẹ́ máa sọ lẹ́nu. Olúwatìmílẹ́yìn Daniel ẹ máa bá mi share rẹ̀. Inú mi dùn gbogbo àwọn tó wà lójú òpó yìí bá ti rí àwọn tó ti láya ńlé tá ara àwọn tó ti lọ́kàn lé mo tún rí àwọn tó jẹ́ wípé àṣẹ̀ṣẹ̀ dìde tí àwọn náà ń gbìyànjú bóun náà sì lè fẹ́ rí olólùfẹ́. Ó ní iye ọjọ́ orí èèyàn tí ọjọ́ orí bá ti ń lọ nírú àkókò tá a wà yìí ní generation tá a bára wa yìí ẹ rí i pé bí a bá lọ darí ayẹyẹ ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ọdún 23
méjìlélógún mẹ́rìnlélógún ibi tó pin sí ni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years. You're why I sing the song of Ferrari. bó bá ti wá ń wọ 30-32 yóò bá ní àìlásọ lọ́rùn pàká ó ṣàpérò fọmẹ́rì o. Ó ti gbé níbi ọkàn àyíká yẹn. ọ̀rọ̀ ìfẹ́ ni tí ẹjọ́ ń gbé yẹ̀wò ìrìn àjò ìfẹ́ lẹ́tọ̀ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Àbáyọ̀mí ni mò ń jẹ́ Ògúnlọ́wọ́ ní bàbá tó bí mi lọ́mọ. Bàdé bóyin náà ni ọmọ tí òrówó gbọ́dẹ̀ tó jẹ́ pọ́lọ́ ọba mi ìdùnnú ẹ̀ ló sọ mi mo fi ń sọ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ajẹ́ pé sọ Ọlọ́run bá mi ìdùnnú rẹ̀ kò ní kákò lórí èmi àti yín. Wantiti ọmọlísà àfùkìnáyà ọ̀rọ̀ ìfẹ́. kí lọ́jọ́ orí tẹ̀yìn ẹ̀yin nílò aya ẹ̀ nílò ọkọ wọn fi ojú òpó mi sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ń pè mí pé bó bá dìbò iye ọdún báyìí lọ́dún mi iye ọdún báyìí ìwọ tó o bá mọ̀ pé ẹ̀tàn lọ fẹ́ mú wa wọ́n gbórí wọlé o torí pé kó kọ̀ rẹ́ ọmọ bá a ṣe kí ni o kọ́ ọmọ bá a rún létí. ìṣẹ̀lẹ̀ tòní tí mo fẹ́ mú wá ìṣẹ̀lẹ̀ tó lágbára ni yóò máa ṣe ní ààyìn pé bó o ló sì lè só lè rí bẹ́ẹ̀ bá dìbò mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ o nǹkan ṣe níjù ààrẹ ìtìlẹ̀ gbọ́ wọn mọ ọmọ ara ni. I love you till I die too. bí iná bá jó lóko mọ̀jàlá báyìí ní ṣòfófó lé. ọ̀rọ̀ ìfẹ́. arábìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tiẹ̀ fún tòní arábìnrin a máa jẹ́ Ṣadé. Ṣadé ló kọ arábìnrin rẹ̀ ó lóore ọ̀fẹ́ àti lọ iléèwé gíga ó lóore ọ̀fẹ́ àti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ iléèwé girama ó sì jáde tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀tùnú tó mọ̀ nípa bí a ṣe ẹnjìníárìn ní iṣẹ́ tó lọ. olólùfẹ́ mi. bàbá tó bí Fọláṣadé ó jẹ́ ọ̀kan lára àwọn èèkàn kùdù olóṣèlú tó sì ní owó lọ́wọ́ tó làmìlàaka ọmọ mẹ́fà ni bàbá rẹ̀ bí òní àbíbẹ́. The days when I met you stole my heart away. Nothing to tell you that I want you. I see the passing day. wọ́n pe Fọláṣadé wọ́n bá Fọláṣadé sọ̀rọ̀ wípé ó ti tó àkókò kọ ọmọkọ̀ wá. You're my baby, my darling. That's what I'm here to say. I love the fair. pàtàkì You're what lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Cream Radio and TV. fair ye my tool. ó ti gbé níbi ọkàn àyíká yẹn. bíbí ẹ bá fà á. òní rẹ̀ yìí sà mọ́ anointing Jesus name ọlọ́run máa fi òkun yín èmi ń retí adé ọdún sáà o. What God has joined together, let no man put asunder. ohun tó bá ń doni báyìí ní pọ̀ lọ́rọ̀ ẹni ológun ẹrúkọ aṣọ rẹ̀ sì jẹ́ ẹyọ kan dondo kí ni tí mò ń bá lọ kí ni tí mò ń bá bọ̀ Fọláṣadé ó pe bàbá àti màmá rẹ̀ pé dádì ẹ ṣe gààyà fún mi díẹ̀ mo fẹ́ lélẹ̀ mo fẹ́ nítàn torí pé mo fẹ́ jẹ́ liability nígbà tí n bá ṣe bọ̀. La la la, yeah. ṣùgbọ́n òun àti arákùnrin kan tí wọ́n jọ pàdé níbi tí wọ́n ti lọ sáàfù tí wọ́n ti lọ ṣe àgùnbánirọ̀ nígbà wọn parí tán wọ́n jọ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ èmi náà fẹ́ ọ̀rọ̀ wọn sì jọ wọ̀ ṣùgbọ́n nípa pé Fọláṣadé ń fi gbogbo nǹkan falẹ̀ ewu ń bẹ ń bi pípẹ́ o ewu ń bẹ ń bi pípẹ́. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn ló ń pa mí bí ọtí. ṣebí Yorùbá náà ni wọ́n sọ wípé ohun tójú àgbà bá rí lórí ìjókòó tọmọdé bá gun bí oró kò lè rí. Till I die too. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn pa mí bí ọtí. ibi ìṣúra ẹni wá o. arákùnrin wo bí ìgbà tó jẹ́ pé Fọláṣadé ń fi sí ìsìkọ́mì ó ń wò pé ìsìkọ́mì ni Fọláṣadé ń fún ìsìkọ́mì ló ń fi fún sí ìsìkọ́mì.
ọjọ́ orí Fọláṣadé ti ń súnmọ́ 26. ló mú mi lọ́kàn ló ń pa mí níyànjú. ọkùnrin tí wọ́n jọ ríra wọn tiẹ̀ ń lọ bíi 32. ṣe rí i pé ìlà ti jìnnà sífẹ̀. The days when I met you stole my heart away. arákùnrin yóò lè bára dúró mọ́ kò lè mú dó bó ṣe wá fọ̀rọ̀ kọ̀ tó fi sí. Passing day, mama tell me ọjà Fọláṣadé sílẹ̀ ní rònàrònà. you're my baby, my darling. That's what. ìgbà míì wá ọmọ tí bàbá ẹ̀ bá lówó lọ́wọ́ ńgbà míì wọ́n á máa ṣe ayọ̀yọ̀ wọ́n á máa ṣe oge ṣe wọ́n á máa ṣe akọ̀ṣe. Someone fẹ́ràn rẹ̀, fẹ́rẹ̀ yìí máa dùn. wọ́n á máa select wọ́n á máa select wọ́n á máa select wọ́n á ní ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ẹgbẹ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀. àyíká yẹn bí ẹ bá fà á kára. nígbà tí n bá ṣiṣẹ́ ìwádìí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá rántí bàbá wa kan àkọlọ́ nǹkan fọ̀rùn kẹwọn dáadáa olóyè MKO Abíọ́lá bàbá ti rè wàlẹ̀ àṣà ibi tí bàbá fàdàgbà ayé rọ̀ sí ọmọ ni ó lò tó kù a rí gbọ́ nínú ìtàn wípé bàbá tẹ ọmọ àtàpátá dìde ni wọ́n tí Yorùbá bá ní àtàpátá dìde ó ti yé yín ṣùgbọ́n màmá wa Simbiat tí wọ́n fẹ́ àwọn jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ní lọ́wọ́ ẹ wá wo ìrìn àjò àwọn méjèèjì wọ́n wá láàmìlàaka òkìkí bàbá wa kàn káàkiri àgbáyé ní rere débi wípé kò síbi tí ọwọ́jà olóògbé MKO Abíọ́lá kò síbi tí ọwọ́jà wọn ò dé kò sí ẹni tí wọn fẹ́ fọwọ́ kan ayé rẹ̀. love one títí. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ. bí wọn náà bá ń gbọ́ mi ní ọ̀sán yìí má sọ̀gẹ̀ inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde bóyá ẹni tọ́lọ́run yàn mọ́ ó lè jẹ́ ìdílé tálákà ló ti máa jáde kọ́ mọ́ lówó lọ́wọ́ tó o bá ti gbàdúrà sí i tó rìnrìn àjò tó yẹ kó o rìn gbogbo nǹkan mú yẹ́s. bí a bá ń sọ tí a bá ń kà á ìgbésẹ̀ àkọ́kọ́ tí èèyàn kọ́kọ́ gbé ẹ kọ́kọ́ sọ̀rọ̀ ìfẹ́ ẹ gbàdúrà ẹ fi lé Ọlọ́run lọ́wọ́ ìjẹ́ egungun ìhà mi ni àṣìgbé ìyàwó ó dàbí oyún nínú egungun àṣìyàn ọkọ ó dàbí oyún. Olúbọ̀rọ̀ mi ti dayọ̀ kò sóhun tó lè tó ṣòro f'Olúwa kò sóhun tó lè t'Olúwa ò lè kò sọ. sóhun tó le kò sóhun tó ṣòro ṣe fọ́lọ́run bá mi Èdùmàrè tẹ́ ẹ bá ti gbé súnmọ́ Ọlọ́run tẹ́ ẹ fi àdúrà tí ìrìn àjò ẹ̀yin méjèèjì yóò sì jọ kú mú bí ìdodo. Fọláṣadé ó ṣe bí eré ọjà arákùnrin náà wá wọ̀rọ̀kọ̀ ó fi ṣàdá ó fẹ́ lómi ń tiẹ̀ ó Fọláṣadé pé máa bá tiẹ̀ lọ kábíyèsí rẹ̀ ọlọ́ba. bẹ́ẹ̀ láyé ìrìn àjò yìí ni Fọláṣadé ń bá lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó sì lo ọdún 3 gbáko nínú ìrìn àjò náà tòmijé lójú tó bá di alẹ́ tó bá fẹ́ sùn báyìí àìmọye ìgbéyàwó ló ti lọ bá wọn ṣe best lady. Olúwa dá wọn lóhùn ó dá mi lójú bọ́rọ̀ mi. tó bá wá délé tán a wá bu ẹkún a máa sun ẹkún pé ọjọ́ ń lọ gbogbo àwọn ọkùnrin tí wọ́n pè bí kí wọ́n déètì ara wọn fún bí ọ̀sẹ̀ 3 kan tún jalè bí ọ̀sẹ̀ 3 kan tún jalè bí ọ̀sẹ̀ 3 kan tún jalè. Olúwa ò lè sọ bẹ̀rọ̀ ó dá mi lójú bọ́rọ̀ mi ti dayọ̀. Fọláṣadé wá pe àwọn òbí rẹ̀ pé bá mi mọ́ mi bẹ́ẹ̀ bàbá ń wá nǹkan ṣe sí i òun ó kúkú gbẹ̀mí ara òun ṣé wọ nìkan wọn bí. sórí bíbẹ́ lóògùn orí fífọ́. àsìkò tó yẹ ká kíyèsára tá a kíyèsára torí pé Yorùbá bọ̀ wọ́n ní ìgbà ara là á búra kò sẹ́nikẹ́ni ọ̀hún tó lè bú Ṣàngó nínú ẹ̀rùn. ọ̀pọ̀ ènìyàn ló ń bẹ láyé. tá a bá wo ìrìn àjò tẹ́lòmíràn rìn nínú ìrìn àjò ìfẹ́ rẹ̀ ó ti fi ọkọ rẹ̀ sí boyfriend. pẹ̀lú ìgbàgbọ́ Olúwa. ọkọ ti fi ọkọ tó yẹ kán fún wọn sílé wọ́n ti fi ṣe awẹ́wà wọ́n ti fi èmi mọ̀gbọ́n tẹ̀mí mọ̀mọ́ tán wọ́n ti fi gbéraga lé ọkọ dànù. ti dayọ̀ o kò sóhun tó lè tó ṣòro f'Olúwa kò sóhun tó lè t'Olúwa ò lè sọ. Bíbélì pé yíyọ̀ lọ́nà ọ̀dọ́ máa ń yọ̀. Olúbọ̀rọ̀ mi ti dayọ̀ o. àsìkò tẹ́ ẹ wà lọ́dọ̀ kí lẹ̀ ń fi ọ̀dọ̀ yìí ṣe. ẹ nílò láti gbàdúrà dáadáa kó tó di pé ẹ fẹ́ yàn o.
ẹ nílò láti képe Ọlọ́run bá mi Èdùmàrè kó tó di pé ẹ yàn nínú ìrìn àjò ìfẹ́ yín. bẹ́ẹ̀ bá fi tọ́lọ́run bá mi Èdùmàrè síwájú ìrìn àjò ìfẹ́ náà yóò forí sánpọ́n ni o. bẹ́ẹ̀ bá fi tọ́lọ́run bá mi Èdùmàrè síwájú ìrìn àjò ìfẹ́ yóò kú sọ́nà bí èéfín ni. Fọláṣadé lo ìgbéraga kò fi ọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. lẹ́yìn ọdún mẹ́rin gbáko tí Fọláṣadé lò nínú ilé bàbá rẹ̀ pẹ̀lú àìmọye oríṣiríṣi ẹkún oríṣiríṣi àròkàn tí máa fọ ẹkún àsundàkẹ́wà ẹ rí i pé mo sọ pé àìmọye àwọn ọ̀rẹ́ rẹ̀ ló ti lọ ilé ọkọ ó wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ìyún ọmọ ọ̀rẹ́ rẹ̀ ìyẹn wá gbé omi fún un. ibi ọ̀rọ̀ rẹ̀ o gbogbo ọmọ Nàìjíríà pátápátá tẹ̀ ń wò mí tẹ̀ sí ń gbọ́ mi tí mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ níbi ìṣẹ̀lẹ̀ tòní ó wá ní kí yẹn lọ bọ́ wọn ra kóòkì wá ṣe mọ̀ pé bálejò bá wá àyàn wá dandan ni kí wọ́n sọ pé kí wọ́n ṣe lálejò wọ́n gbóúnjẹ síwájú bára tọmọdé wọn dá ẹ̀gbọ́n tó tẹnu ẹ̀ jáde. ọmọ tó jẹ́ wípé Fọláṣadé ló ṣe best lady níjọ́ tí ìyá rẹ̀ ń ṣe wedding. gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá ẹ jẹ́ gbọ́ tèmi lénìí kẹ́ ẹ kíyèsára pátápátá kẹ́ ẹ má bàa fi ọkọ yín sí boyfriend. bó ṣe wà ní líkì ló wà ní gbangba ọ àtẹ̀yìn ọkùnrin náà olójú kò mú ọ lọ. tẹ́ ẹ báyìí ti fìyàwó yín ṣe girlfriend tí yóò ti já mẹ́lòmíì lọ ìmí ìtẹ́ ẹ bá dé ṣe kí n mọ́tàn yín. àṣìyàn ìyàwó bí ọyún nínú egungun ni. àṣìyàn ọkọ bí ọyún nínú egungun ni. ọmọ ìbá wọlé ó kàn lákọ mọ́ wọn lórí nípa. ó ní Sister Sade, how are you doing? ọmọ tó tẹnu ọmọdé yìí jáde ó mú omi lójú Fọláṣadé pòròpò wọ́n sí mínírààsì kò lè mú wọ́n gbóúnjẹ kalẹ̀ kò lè jẹ́ tìrònú ló bá lọ. èèyàn ní abala abẹ́hùn. ayé ṣe lọ bàbá o Jésù ṣàánú mi má jẹ́ n báyé lọ. ayé ṣe lọ bàbá o Jésù ṣàánú mi má jẹ́ n báyé lọ. ẹni bó ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ bó ṣe ń jálálálá ìkànnì Cream Radio and TV náà ní olókìtì bí ọ̀bọ sínú gbó ẹ̀yin rí ẹ lọ ẹ̀yin lọ wò káàkiri ẹ wò ẹ rí i pé ó jura wọn lọ tẹnu kọ́ tètè bọ̀ lọ. ayé ṣe lọ gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ló kún bíi báyìí. ṣàánú mi má jẹ́ báyé lọ. àwọn tó ti ń lo dáúlà tipẹ́tipẹ́ tí wọ́n sì ń bá ìgbà mu tí ayé sì ń gbọ́ wọn àwọn ló kún Cream Radio and TV. ayé ṣe lọ bàbá o Jésù. ọpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì. jẹ́ báyé lọ mo kọrin Jésù. bàbá kò ní rẹ̀ yín o ẹ̀ ní ṣubú ara ẹ̀ ní ṣubú ẹ̀mí. ìjàmbá ayé jẹ́. òjòjò oníṣòwò kọ́mọ̀ lè nájà kókó báyìí lára tọ́ yóò máa lé ní. mo kọrin Dáfídì gbogbo ewu ìjàmbá ayé. gbogbo ọ̀nà tọ́ta bá lè gbà wípé kíkiní ọmọ gbèrè Ọlọ́run bá mi Èdùmàrè á fi wọ́n ṣàtẹ́gùn wọ 2022 ọ̀rọ̀ jáde tàṣetàṣe ọ̀lọ́ aláwọ̀lá wà lápọ́tà ìlà àbẹ̀là ilẹ̀ àṣìm Jésù Olúwa wa àmín. gbogbo ewu ìjàmbá ayé jẹ́ ìyege. gbogbo ewu ìjàmbá ayé jẹ́ ìyege. ibi aroko ti sí láàfàbọ̀ sí tó bá sì tún ti yá kan ìpẹ́ ló dífá fún láǹtẹ̀ tí ọjọ́ tó ń ṣègbéyàwó báyìí náà ló ń tún sí ní olóńkàgbọ́ ọmọ òwe àti àṣàmọ̀ àti àṣàyàn ọ̀rọ̀ náà ni. mo fẹ́ jẹ́ mọ̀ pé ọmọ Yorùbá pọ́nbélé tí mo sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Yorùbá ní ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí.
ayọ̀. Fọláṣadé ó lọlé pẹ̀lú ìrònú pẹ̀lú ìbànújẹ́ ọkàn. àwọn òbí ẹ̀ wá pé kí ló ń fọmidé lójú ẹ̀ kí ló ń fẹkún àsundàkẹ́ ojoojúmọ́ ló ń rù tó ń gbẹ bó ṣe ń rù tó ń gbẹ gan sọkùnrin gan tiẹ̀ lè kọnu ọ̀fẹ́ sí ọ sọkùnrin gan tiẹ̀ lè pè ọ́ sọkùnrin gan ẹ tún wọ ewu títún bẹ́ẹ̀ bí ìrònú àbàdì fún ẹni tí ń wọ ọkọ sẹ́ni ojú ẹ̀ kónú sọkùnrin mi tó rí àwọn tó kábíyèsí olùkọ́. Ayọ̀ sẹ́ńtà tàwa. àní ò sí ń bẹ̀ ìtakùn tí ó tàbí ànàmọ́ títa ní ọ̀tá kò lè tuntun torí pé Yorùbá bọ̀ wọ́n níbi ọgán làárọ̀ bẹ nílé Olúmọkin ṣàgàdà báyìí làárọ̀ bẹ tìrì ọ̀bẹ di méjì ọ̀hún ògógógó lẹ́kọ̀ọ́ ní ọ̀la àmàgbà lẹ́kọ̀ọ́ ní ọ̀la àmẹ̀gbọ́n ọ̀tẹ̀kan lọ́jà mọ̀ pé ìyọ̀ tẹ̀ ń wò òun náà ní bàbá ìkó ìkànnì King Radio and TV náà ní ọba fún gbogbo àwọn àkànní tó kù ẹ wo wọ́n bá Fọláṣadé sọ̀rọ̀ Fọláṣadé ṣe bí ẹni pọ́gbọ́ ṣùgbọ́n kínní ti wá di kínní kan nú ẹ̀kú tó ti di àmúmára torí pé tẹ́gùn bá gbé ni àkóbì fẹ́gùn bóòsà bá gbé ni dandan ni ká kóbì fóòsà Fọláṣadé wà wò pé kí ni tó yẹ kí òun ó ṣe. Àjẹ́bí méjì ń bẹ ní tòsí o. Fọláṣadé kéré sí àdúrà ọlọ́ọ̀ṣòru nínú ṣòru tí Fọláṣadé lọ ibẹ̀ ni àsọtẹ́lẹ̀ ti jáde sí pé kò gbọ́dọ̀ yúnra o kò gbọ́dọ̀ ríra òun Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀. ìgbà tí Fọláṣadé wá rí i pé ọ̀rọ̀ yìí ti ń lọ kó o pé ọjọ́ ti ń lọ lórí òun. ilé ìfowópamọ́ kan lọ lọ́jọ́ kan tó ti lọ gba owó ìjẹ́kọ́jáde lẹ́nu géètì bàtà ẹsẹ̀ rẹ̀ bá já pàtì bàtà tó já bí kan lára àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tó jẹ́ géètì márùn bí ó ṣe pé àǹtí sorry ló ń bá yọ slippers tuntun tó fẹ́ rà tóun fẹ́ kó lọlé pé kí òun ó fi máa wẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wọ ilé nǹkan kan ibi wọ́n ti jọ sọ̀rọ̀ nù pápápá. man bá gbé súnmọ́ Fọláṣadé. Fọláṣadé wá flashback ó ronú ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí látẹ̀yìn bí ọdún 8 sẹ́yìn. ẹ rí i pé bí ẹ̀dá bá ń la nǹkan kankan kọjá yóò máa ronú léraléra yóò máa ronú á wá dàbí ẹni wípé n tó ń ṣẹlẹ̀ sí un yóò máa wá wò bígbà tí èèyàn bá ń wo fíìmù àgbéléwò. ọwọ́ kan ní Fọláṣadé jẹ́ owó fún great man. wọ́n jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀ Fọláṣadé ò tiẹ̀ pilẹ̀ sopọ̀ fi nǹkan kan falẹ̀. ojo kẹ́ o. bó o láṣẹ wá mọ̀lé ara wa wọ́n mọ̀lé ara wọn wọ́n ṣe introduction màmí mọ́ ẹ ti mọ̀ pé introduction ló máa ń kọ́kọ́ kàn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìgbéyàwó. oríire tọkọtaya ẹ máa jó. ṣé kí n má tàn yín ká mọ̀ lọ ẹ̀dẹ́ ìnà pẹ̀lú láàrin ọdún kan wọ́n ṣe gbogbo tí wọ́n ṣègbéyàwó ayé gbọ́ ọ̀run sì wà. ṣùgbọ́n kùdìẹ̀kùdìẹ̀ ṣé kí n má tàn yín kò sí bí sánmà dúdú ó wà ẹ̀rì funfun bẹ́ẹ̀ kò sí bí sánmà ó ṣe funfun tẹ̀ ní dúdú bẹ́ẹ̀. bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ètò yìí wípé ìgbéyàwó ọjà òkùnkùn ni ọjà tá àmọ́ tó wà nú ẹ̀ ni ẹni tẹ́ ẹ fẹ́ lọ kó bá ẹ̀mọ́ tó wà ń bẹ̀ ẹ̀mọ́ rú ìwà tí ń wù ẹ̀yin tẹ́yìn náà ń gbé ti yín bọ̀ ìyàwó tí ń bọ̀ wá kó bá ọkọ ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ́. ẹ̀mọ́ rú ìwà tó náà ń wù tá a bá wá fẹ́ kí ìgbéyàwó yìí ó fẹ́ pẹ́ bò láṣìwáṣe àjọ mánéjì ara wa náà ni. Ajíbáṣirù ń bẹ ní tòsí o. ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ́. ọkọ náà tẹ́wọ́ bẹ̀rẹ̀ tọkọtaya tí jọba wà lẹ́sẹ̀ yìí. Ajíbáṣirù ń bẹ ní tòsí o. bó ṣe máa rí nìyẹn bọ́dẹ̀ ṣe máa jẹ́ náà nìyẹn. ẹ
má bínú ọ̀nà ló pọ̀ kábíyèsí rẹ̀ olódùmarè bọ́n ṣe ń pè mí lọ́tún ni wọ́n ń pè mí lósì èmi náà kọ́ ọlọ́run bá mi Èdùmàrè ni ẹ wo ẹ fi àsìkò ilẹ̀ fún mi náà tó bá dẹ̀yìn aago kan ní kẹ́ ẹ máa pè mí ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tí ẹ sì tún ń gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ kan text message mi ni àwọn kan ń pè mí nígbà rí pé wọn ò rí kí n reply wọn kò sí wo kò sí gèrè lóko kò séwu lóko àfi gèrè àparò. òjò gan ẹlẹ́sẹ̀ ọ̀sùn ìyàwó. wọ́n ṣègbéyàwó ayégbọ́ ọ̀run mọ̀ ṣùgbọ́n kíngùngùn kan bẹ́nu ìgbéyàwó bí mo ti sọ fún yín. ẹ kú oríire tọpẹ́tà ẹ máa. bẹ́ẹ̀ bá ti mọ bẹ́ẹ̀ ṣe lè jọ máa mánéèjì ara yín kí n má tàn yín ìgbéyàwó wọn ó padà forí ṣánpọ́n. èmi àyìnjẹ́ làgbọ́ lọ́hùn bí ọjà o. Ọláṣadé ń fomi lu arákùnrin alákùnrin náà ń fomi lu Fọlá. pé lọ́jọ́ sí adákẹ́jà mi òkun yọ̀yìn o. kí ni tẹ́ ń là kọjá nínú ìrìn àjò ìgbéyàwó yín ẹ̀yin ń wójútùú sí abala ọ̀nà àbáyọ ni mo fẹ́ kán lù. Àyìndé ọkọ̀ adé ráyọ̀ tó ń jẹ́ débi sí màmá ṣe màmá àsùnkẹ́ wá ọmọ adẹ́gbẹ́ ń ronú ìdòkú o ọmọ agbógunlé. kọ́lọ́run kó fún mi lórí ọ̀fẹ́ ní agbára Ọlọ́run máa gbé àwọn tó ti ní ìrírí nípa ìrìn tá à ń pè ní ìrìn àjò ìfẹ́ tí ìdílé wọn dúró á bèrè iye ọdún tí wọ́n ti ń bá ìrìn àjò ìfẹ́ wọn bọ̀ iye ọdún tán ti lò bóò ni wọ́n ti ṣe kí ló bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ wọn bóò ni wọ́n ṣe bẹ̀rẹ̀ kí làwọn ìrírí wọn kí làwọn ìlàkọjá wọn kí làwọn ìdojúkọ wọn kí gan-an kó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tí a gbé ètò ká lè mọ̀ wípé ká ti gbáradì àwọn tá a bá pàdé nínú ìrìn àjò ìfẹ́ bọ́bá wa ti ń yọjú sí alọ́pọ̀ kan kò ní jẹ́ àjòjì fún ẹ tí kò àwọn ìyá wa tó ti rìn sáwájú wọ́n ní wọ́n tó. kòkòkòkò làgbóhùn wa alákòókò dùgbẹ̀dùgbẹ̀ làgbóhùn wa. bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mẹ́rin lábẹ́ bíríìjì ní ìsìn pé kí ni tó fà á ìrìn àjò ìfẹ́ bàbá àti ìyá wọn ti forí ṣánpọ́n bàbá ti gba apá ọ̀tún lọ ìyá ti gba apá àlàáfíà lọ yóò bá sì bọ̀ wọ́n níbi tí irin méjì bá ti jà kókó abẹ́rẹ́ ni ó forí kó àwọn ọmọ ni wọ́n wá ń forí kó ni wọ́n ń fàyà ràn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ti wíbarò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti yàyàkuyà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti ya pàpà ńlá gé. kí ni tó sì fà á torí pé ìdílé wọn ò dúró nínú ìṣọ̀kan bàbá àti ìyá wọn ò jọ wà pọ̀ ojú mẹ́rin wo ọmọ ṣe é mú yàn gànà ámbìlẹ̀ tà sí ojú méjì. ọ̀rọ̀ tuntun ni ó tẹnu mi bọ́ iná fata náà lákà Àyìndé rí kíráwọ̀ mi má rìnlẹ̀ ó máa gbájé. à ń wọ́kọ̀ à ń wáyà ẹ̀yìn àṣẹṣẹ dìde ilẹ̀ ojú òpó tẹ́lẹ̀ pé bá dìbò sí ẹ pè mí lẹ́yìn ètò àgbẹ̀ ẹ̀yìn náà láàyè á fún yín lórí ọ̀fẹ́ bí ẹ̀yin náà bá fẹ́ wá sórí ètò yìí á fún yín lórí ọ̀fẹ́ ń bá àwọn aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì ń bá wọn sọ̀rọ̀ torí pé kò sáǹfààní nínú ká ra dátà ká fi wò wá ká wá mọ̀ rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ aláwọn tó ti rìnrìn àjò ìfẹ́ wọn bó ni wọ́n ti ṣe ọ̀pọ̀ mọ̀ ọkọ̀ ọdún wọ́n mọ̀ ṣe wedding anniversary 35-40 years tí wọ́n sì tún jọ wà pọ̀ bó ni wọ́n ti ṣe kí ni ìpìlẹ̀ wọn bó ni wọ́n ṣe bẹ̀rẹ̀ kí làwọn tí wọ́n là kọjá kí làwọn tí wọ́n dojúkọ kí sì ní ọ̀nà àbáyọ kí wọ́n tún ní ìmọ̀ràn wọn tẹ́lẹ̀ fún àwọn àṣẹ̀ṣẹ̀ dìde tí àwọn náà ń gbèrò àti lọ́kọ táwọn náà ń gbèrò àti láya tí wọ́n fẹ́ rìnrìn àjò ìfẹ́ tó nítumọ̀. abàká lọ yàyà alọ́mọkọ ẹ̀ má jà ìdè ọjà alọ́mọkọ ẹ̀ má jà ìdè ọjà alọ́mọkọ. bẹ́ẹ̀ bá bí èmi léèrè náà léèrè màá rí wí màá rí sí. ẹ̀ má jà ìdè ọjà alọ́mọkọ ẹ̀ má jà ìdè ọjà. oṣù kẹjọ tí mo ṣe wedding anniversary mi ó lágbàá pọ̀ tí mo ṣe. ọmọ adẹ́gbẹ́ ń ronú ìdò. ẹ̀ ń tẹ́tí lẹ̀ fẹ́ mọ iye ọdún tí tèmi náà ti wà lẹ́nu ẹ̀ tí mo ti ń kópa. àjọkẹ́ ọmọ ṣọwọ́ mi mọ́ o jọkẹ́ adéráyọ̀ níyàlẹ́. kọ́pá sàn ṣáà ń wojú mi ó fẹ́ ń sọ pé bàbá yìí ti dàgbà kí ló fi ń ṣe. ìyálé kò sọ ẹ̀yàwó ìyàwó kò sọ ẹ̀yálé. gbogbo ń táyì náà mọ là kọjá nù kí ni ẹ mọ̀ mú un mọ́ra bíi gólí ni. ọlábísí
èyí fún jowó àdùkẹ́ ẹ̀dọ́ lọ́dún wárábà. ẹ béèrè lọ́wọ́ àwọn ìyá wa kó tó di pé wọ́n ṣe àṣeyọrí nínú ìrìn àjò ìgbéyàwó wọn kí ni tójú wọn rí. àìdí àdé o kò kí ni ìlàkọjá wọn kí ni ìdojúkọ wọn. fún wa alákòókò. èmi gangan fúnra mi tí n bá sọ tí mo là kọjá nínú ìrìn àjò ìfẹ́ ó lágbára púpọ̀ ṣùgbọ́n amúmára bíi goli ó wá pàpà wá sí kíni o ó já sáyọ̀ ó pàpà wá já sí ọpẹ́. ìbẹ̀yìn ìyá mi. orí ò ní pòun ò ní bọ́rùn dúró orí gan ọ̀pọ̀ wọn fẹ́ bọ́rùn dúró. òróró kàlàntà ẹ má má jẹ́ sí ṣe àìlè mi ayé oníkọ̀ọ́ mi ọmọ àgbájọ. ojú òpó ilẹ̀ lè pé bá dìbò sí 08161318104 lẹ́ẹ̀kan sí 08161318104 kí ni tó ń ṣe lùgbùlùgbù nínú ìrìn àjò ìgbéyàwó tiyín kí ni tó dàbẹ́ ni wípé ó ti fẹ́ mú ìrìn àjò ìgbéyàwó yín ọkọ rẹ̀ ti fẹ́ forí sánpọ́n àbí ẹ̀yin tiẹ̀ ti túká ìrìn àjò separation ti wà ìyapa ti wà lẹ́yìn ọmọ mẹ́ta àwọn single mother wa kún gbòòrò gbáà kábíyèsí olódùmarè kí ni tó fà á. òjòkè o ẹlẹ́sẹ̀ oṣù. mo sì níbi ìṣẹ́jú díẹ̀ tí wọ́n lò lórí ètò. ẹ kú oríire mi o tọkọtaya ẹ máa jó ẹ kú oríire. 08161318104 tàbí ẹ pè whatsapp number mi tẹ̀lé bá mi sọ̀rọ̀ 08078939494 08078939494 kí ni tó ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ìgbéyàwó yìí tẹ́ fẹ́ kí a gbà yín nímọ̀ràn tẹ́ fẹ́ kí kájọ sọ kájọ pẹ̀kẹ́lù kí ń lọ̀nà àbáyọ tí ẹ̀yin náà lè níbẹ̀. sí mi lójú òpó whatsapp mi kájọ sọ̀rọ̀ pé abẹ́yìn tí ẹ̀ wò wípé èmi náà ń wọkọ èmi náà ń wáyà irú èèyàn tẹ́ ń wá irú èèyàn tẹ́ ń fẹ́ àdúrà ló ṣe pàtàkì o àdúrà ìwé mímọ́ pé fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ ló sì ṣe ọ̀nà rẹ ní rere. ń bẹ ní tòṣì o ìyàwó ẹ tẹ́wọ̀ gbàjọ́. ìṣẹ́jú méje péré ló kù tí mo ní lórí ètò tèmi ó máa dágbére lórí ètò fún tèmi. ẹlẹ́sẹ̀ yìí àtibáṣirù ń bẹ ní tòṣì o. àkọ́kọ́ lóko ètò kákàkì ètò bíi sọ́jà àlùmọ́tà náà ní ìrìn àjò ìfẹ́. ẹ rí i pé ti àárín lọ́kọláya ni tí mo mẹ́nu bà àti àárín lọ́kọláya ìrìn àjò ìfẹ́ ó dàbẹ́ ni pé ó sì ṣe pàtàkì ìrìn àjò ìfẹ́ èyàn á máa rìn láàrin ọ̀rẹ́ méjì ìrìn àjò ìfẹ́ ọmọ ń bà láàrin ẹbí bóyá bàbá kan náà lọ́jọ́ bí wa àwọn ewu kan bẹ́ẹ̀ tọ́jọ́ pé àwọn nǹkan kankan tó bá ti ń ṣẹlẹ̀ tó lè máa mú àkóbá tá à ń pè ní okùn ẹbí tí ò bá sí ìfẹ́ ń bẹ okùn ẹbí lè já pàtì bọ́ bá sì já tókùn bá já ṣe mọ́tàn yìí wọ́n bá so papọ̀ yóò ní kókó. irú bẹ́ẹ̀lì títí compassion fi de ṣòkòtò ẹ̀ níṣẹ́ tó bá já pàtì níṣẹ́ tí yóò bá sí nǹkan tí èkó ṣòkòtò yóò fọwọ́ méjèèjì kó báyìí ó ti kọ́ máa kó sáyẹnsẹ tàbí wọ́n bá sì rí àwọn amúnidára télọ̀ tí wọ́n bá fi abẹ́rẹ́ gan papọ̀ sọ́wọ́ àlejò sójú àpá àmọ́ dojú ara. èmi àyìndé lásán lọ́hùn bí ọjà o. mo rántí ọdún kan tí okùn ṣòkòtò mi tó lọ́jú pọ̀ mo bá fagídí já pàtì ìjẹ́jẹ́ mọ̀ pé ojú kókó wọn wọlé kò wá jọra wọn mọ́ kò gùn tó ra wọn mọ́. àgbàjẹ sálámì ìbàrẹ̀ ni mo ṣe o. bẹ́ẹ̀ ni ìrìn àjò ìfẹ́ tí ó bá ti dàbẹ́ ni pé ìpínyà bá ti dé bí wọ́n bá wọn parí rẹ̀ ìmí ìwà tó jẹ́ pé ó ti máa bọ́wọ́ rí
tí bóyá ọkùnrin lórí ìyàwó mi ó ti gbé wọlé nígbà tí ò lè tó ti wò pé ṣé wọn àmọ́ dágbé abọ́ káàkiri àdúgbò ni bóyá obìnrin náà ló sì wò pé ilé obìnrin ìpẹ́ sútó náà ti gbórí wọ bòmí yóò máa sọ pé ṣé ọkùnrin lè gbà kí ìyàwó sọ pé mò ń lọ ọ̀dọ̀ ọkọ mi tí mo bímọ fún ọkọ mi àná ibẹ̀ ní sùn ẹ̀wọ̀ ọ̀rọ̀ ọlágbà pọ̀. àwọn wa bá kẹ́ akúlẹ̀yìn jú Ọlábísí. abala ọ̀nà àbáyọ náà ni abala tó gbẹ̀yìn lórí ètò ìrìn àjò ìfẹ́ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín àbáyọ mi ni mò ń jẹ́ Ògúnlọ́wọ́ ní bàbá tó bí mi lọ́mọ bá dìbò yín náà ni ọmọ tí òróró gbọdọ̀ tó jẹ́ pọ́lọ́ ọba mi ìgbà ló ń sọ mi ni mo fi sọ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi. a máa bẹ ọ̀bẹ níbẹ̀ ẹran àtẹlẹsẹ̀ níbẹ̀ náà wò ẹni ọdún wa ní àmọ́bọ̀ òun là níbẹ̀. wọ́n lọ lónìí wọ́n tún padà wá ní ọjọ́ mẹ́jọ láṣẹ ọba mi Òdùmarè ṣùgbọ́n ọjọ́ Monday ní agbára Ọlọ́run níkànnì kan náà ní dédé agogo 4 sí 5 lórí ètò Tẹ̀fẹ̀ Torin. ẹ wò ó bó bá di ọjọ́ Monday ẹ sáà má jẹ nǹkan aláta ẹ̀rín àárín tàkìtì ni yóò ní agbára púpọ̀ púpọ̀ jù. ẹ rí àwa méjèèjì wò bí ìran àwa ìbejì àtọ́dá ìbejì tí ò tinú bàbá kan àti ìyá kan náà wá ṣùgbọ́n àwọn méjèèjì tí wọ́n bá dé orí afẹ́fẹ́ ọmọ ńlá gbà á pọ̀ jù. ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń filẹ̀ bẹ́ẹ̀ ní tá a bá fi pamọ́ ní níyì. ibi tí ọ̀rọ̀ Fọláṣadé ibi tó balẹ̀ sí bàgẹ́ náà Fọláṣadé ń bá a yí lọ́wọ́lọ́wọ́ báyìí ò ṣe mọ́tàn yìí ń bá a yí tí wọ́n bá ní olú ẹ̀kọ́ máa bá yí bí ajá tó gbé tapoli ẹ̀kọ́ tí ajá bá gbé tapoli yóò máa bá fà á ni tí yóò máa bá fà á tí yóò máa bá fà á tí yóò máa bá fà á títí nígbà tapoli bá wá gbó kí tapoli ò sì tó gbó sẹ́mọ̀ pé yóò pẹ́ ìrìn àjò ìfẹ́ tòní ònà ibẹ̀ ni Fọláṣadé wà tó ti ń fomi lo arákùnrin gẹ̀tìmánù tó ń fomi lò ti bí mo ṣe ń sọ ẹ̀ ó ti sọ di sí òun kìíní kan àmúmára ni. ẹ wo kí ni tẹ́yìn náà ń là kọjá ẹ tètè gbégbèsè àdúrà òun náà ní ìdá múmìnì àti múmìnà ìwé mímọ́ pé ẹ gbàdúrà kẹ́ má bàa gbàdúrà ní àkókò tẹ́ bá fẹ́ rìnrìn àjò ìfẹ́ yín tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ìfẹ́ yín ẹ gbé lórí àdúrà kó bá lè mú èso rere jáde fún yín bẹ́ẹ̀ náà bá sì ń wojú fún irú nǹkan báyìí a lè tọ́ yín sọ́nà àwọn ọ̀nà tẹ́ rìn àwọn ọ̀nà tẹ́ gbà ojú òpó yìí ni kẹ́ pé bá dìbò sí 08078 93 94 94 0807893 9494 tàbí 081 61 31 81 04 081 61 31 81 04. oníyanṣẹ́ o ọlọ́bẹ̀ sí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ pátápátá ni mò ń dúpẹ́ lọ́wọ́ yín nígbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ ká má fọwọ́ ẹ̀ ti síbi kan ibi tẹ́mi ò rí máa fún tòní lélẹ̀ lórí ìrìn àjò ìfẹ́ ìyókù tó di ọjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè àbáyọ̀mí mò ń jẹ́ Ògúnlọ́wọ́ ní bàbá tó bí mi lọ́mọ bá dèbò yín náà rí ọmọ tí òru gbọ́dẹ̀ tó tẹ́pọ́ náà bá mi Èdùmàrè ló ń sọ mi mo fi sọ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi ẹ wo ọdún ayọ̀ ní gbogbo wọ́n ti ṣe bá a ṣe ń súnmọ́ ọdún tọdún súnmọ́ wa táwa náà ń súnmọ́ ọdún lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ẹ wo ire àti ayọ̀ lùdùnú ayọ̀ láfi sọdún ó dàbọ̀.